ọ̀fẹ́ sá la fi gbà wá là. Oore ọ̀fẹ́ Kristi yìí ṣe tó lè gbẹ o, kì í ṣe epo orílẹ̀-èdè, kì í ṣe àlùmọ́nì orílẹ̀-èdè, àlùmọ́nì ìjọba Ọlọ́run ni kì í gbẹ. Bẹ́ẹ̀ bá lo 1000 yìí ẹ̀ láyé tí yóò bá ti kùnà oore ọ̀fẹ́ lè gbẹ́nu ayé rẹ̀. Ó wà pẹ̀lú rẹ̀ títí láì títí dópin. Ìyìn rere Kristi Jésù Kristi kò rẹ̀ ń dàbùkù láyé wa lọ́wọ́ wa lórúkọ Jésù. Bí ẹ ti tún padà láti tún gbọ́ làbáre tòní tí a mú wá fún wa nípa ẹ̀mí rẹ̀, ọ̀rọ̀ yóò tì á lẹ́yìn, àárẹ̀ àtìlẹ́yìn ọ̀run ní gbogbo àgbé ayé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. A tún gbéyẹ̀wò nígbà tí a gbéyẹ̀wò lọ́sẹ̀ tó lọ lórí àwọn ìlànà fáwọn tó fẹ́ jọmọ ogun Kristi fẹ́ tí wọ́n gbọ́dọ̀ ní, tí wọ́n gbọ́dọ̀ jẹ́. Lónìí à ń tẹ̀síwájú lórí ẹ̀kọ́ onídàájọ́ méje ẹsẹ̀ 13 yẹn bákan náà. Nígbà tí Gideon sì dé sí kíyèsí ọkùnrin kan ń rọ àlá fún ẹnìkejì rẹ̀, ó sì wí pé kíyèsí èmi ńlá àlá kan sì wò, àkàrà ọkà báàlì kan ṣubú sí ibùdó Mídíánì. A wá fẹ́ wo àwọn wo ni Mídíánì yìí náà tá a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyẹn, àti kí ló sì túmọ̀ sí nínú táwa náà wà yìí. Bó ni Mídíánì ṣe jẹ́ sí wa lónìí. Mídíánì jẹ́ àwọn darandaran tí wọ́n ti Mídíánì wá. Ẹ bá wo Abrahamu bí Isaki, ó bí Ismaili látọ̀dọ̀ Agai. Abraham tó fẹ́ ìyàwó mẹ́ta ń pè ní Ketura. Tẹ́ bá wo Genesis chapter 25 ẹsẹ̀ kìíní sẹ́sẹ̀ kejì, nígbà láti rí ìran tí wọ́n ń pè ní Mídíánì ti jáde wá. Àwọn bó lè jẹ́ pé ọmọ bàbá wa ni wọ́n, pé Ismaili náà àti Isaki náà kì í ṣe pé wọ́n jọ́ rẹ̀ lọ báyìí, bọ́ọ̀ jọ bàbá ni wọ́n. Ketura náà àwọn tó bí Mídíánì náà tó jọmọ Abrahamu náà, àwọn náà ya tara wọn. Wọ́n di ọ̀tá Israẹli tí ò gbẹ́bọ. Àwọn èèyàn tí ó jẹ́ alágbára ni, lágbánú ìjà. Wọ́n jọ̀tá Israẹli tí ò gbẹ́bọ. So àwọn tí wọ́n ń pọ́nṣẹ́ lójú ni, àwọn tí wọ́n ń níṣẹ́ lára ni, àwọn tí wọ́n jẹ́ ìyọnu fún Israẹli ni. Ẹ rí i pé láti inú aginjù lọ́hùn ni Mídíánì ti jẹ́ wàhálà fún Israẹli. Nígbà tó ń cross Jọ́dánì tí wọ́n ṣẹ́tù sílẹ̀ lérí, wàhálà kan náà làwọn orílẹ̀-èdè yìí tó ń gbé dè sí wọn. Tí a bá wá wo tí Mídíánì jẹ́ lónìí yìí, lówó tá a mọ̀ sí ìparun wẹ́rẹ́wẹ́rẹ́, ìparun òjijì, àbí àwọn tó jẹ́ opposition gbogbo fọ́ọ̀sì yẹn lónìí, àwọn ajẹnirun, àwọn tí wọ́n máa ń sọ yẹn di kólóbó, àwọn tí wọ́n máa ń sọ yẹn dòfo láti kọ́ sí Ọlọ́run dọ̀run ayé wà ní jújú ó ṣòfò. Ẹni tó jẹ́ ọmọ ayé ó ṣòfò lónìí, tó jẹ́ gbogbo wà jújú lónìí, iṣẹ́ Mídíánì ni. Iṣẹ́ Mídíánì ni. So àwọn tí a pè ní Mídíánì lónìí, àwọn tí wọ́n máa ń sọ yín sínú ẹ̀rù, tí wọ́n máa ń sọ sínú hílàhílo. Nígbà tí ìbá ti lágbára ẹ̀mí mímọ́, ṣe mọ̀ pé tó bá gbọ́ pé àjẹ́lẹ̀ nìkan hílàhílo ni. Àwọn bàbá wọn súnmọ́ ní orí kí ẹ máa fún lọ́wọ́ tí ò tọ́ sí, orí ẹ máa fún ní àyẹ̀sí tí ò tọ́ sí. Normally ní tí ayé ìran fi kọ́ wa, tí Bíbélì fi kọ́ wa, ká bọ̀ fàgbàlagbà. Ṣùgbọ́n kí wá sí pé nítorí pé èèyàn jẹ́ èèyàn burúkú, tá a mọ̀ pé ó lè là láta, ó lè là lóògùn láfi àmọ́ bẹ̀rù rẹ̀. Nígbà tí ìṣe ẹ̀rù tó tinú ìfẹ́ ọkàn wa wá, tí ìṣe ẹ̀rù tó jẹ́ pé ó yé wa nípa ọmọlúwàbí jẹ́ ọmọlúwàbí pípa yíyẹ ti ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá fẹ́ wo ìrìn àjò tẹ̀mí, ní tá a pè ní Mídíánì, lóhunkóhun tí ó mú ẹ̀rù wá, ohunkóhun tí ó mú ìṣiyèméjì wá, ohunkóhun tó mú ìdojúkọ lọ́wọ́. Nígbà tá a fẹ́ tẹ̀síwájú, àwọn tó ń dí wa lọ́wọ́, ìdíwọ́ gbogbo pátá tí a lè ṣàlàyé, tá a lè ronú rẹ̀, òun ni Mídíánì dúró fún. Ṣé wá pé lónìí ìran Mídíánì lè wà o, ṣùgbọ́n Mídíánì yẹn tá à ń sọ nípa rẹ̀ lónìí, ó ti di nǹkan tẹ̀mí. Lákòókò tí mo ń kọ́ yẹn nípa òòṣà, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìran wa, ìran inú òòṣà jáde wa, ọ̀pọ̀lọpọ̀ wa nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àdẹ tí kò ní òòṣà yẹn. Àwọn míì dáná sun sálé wọn, àwọn míì lọ dànù, ntọ́ dáa ni, àṣìṣe àṣìgbìyànjú gan. Ìgbà ní Ọlọ́run ló jẹ́ rí òòṣà kẹ̀. Ṣùgbọ́n lónìí ṣé mọ̀ pé òòṣà tó padà sínú ṣọ́ọ̀ṣì, òòṣà tó padà sínú ilé. Àgẹ́yìn sọ pé báyà kẹ́rù pé táwa ti fẹ́ ń tọ́ fẹ́ràn jù lóòṣà ṣíṣì gangan. Ṣé pé ọ̀pọ̀lọpọ̀ táwọn kan pọ̀ òòṣà lónìí ni pé táwa ti fẹ́ràn owó òòṣà ni, táwa ti fẹ́ràn ọkọ aya, táwa ti fẹ́ràn ọmọ, táwa ti fẹ́ràn oúnjẹ, táwa ti fẹ́ràn oorun. Pé táwa pẹ̀lú òòṣà lónìí nìyẹn. Bẹ́ẹ̀ òòṣà ní rí gangan reality ó ti padà sáàrin wa.
ṣé ẹ mọ iye ọmọ ṣọ́ọ̀ṣì lónìí tí lọ lè yẹ̀mí wò? Ẹ mọ iye pásítọ̀ lónìí tí gba iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ń bẹ ní babaláwo? Ẹ mọ iye pásítọ̀ lónìí tí babaláwo bá kú lẹ́yìn rẹ̀ wàhálà débà sìn rẹ̀. Ọ̀dà níta wá jẹ́ pé ńgbà tá a fẹ́ ìdèjọ tá a fẹ́ dálẹ̀ tí wọ́n gbẹ́ ilẹ̀ tí wọ́n rí nǹkan kàràbìtì mọ́lẹ̀ ká má sọ ìyẹn ká má sọ nǹkan mi àwọn nǹkan bíi gbábí kòkò tí wọ́n rí mọ́lẹ̀ ń bẹ̀ ń kọ́ kí nìyẹn? A sì gbé sẹ́lẹ̀ lórí a sì ṣiṣẹ́ lọ a sì kọ́ gbélé kí nìyẹn? Àtẹni tí ó gbé kalẹ̀ àtàwọn tí ń ṣe ń bẹ̀ kí ni ń ṣe yẹn? ìyẹn náà tó wá kọ́ ọmọ ìjọ mélòó lọ́jọ́ pé tí wàhálà bá dé àdúrà rẹ̀ fi jagun tí èsì pé ó ti máa wéra ni eléyìí ò gbàgbọ́ jẹ́ àwọn olóṣèlú ńkọ́ eléyìí nígbà láti dé bá jẹ́ pé kí n jẹ chairman mi kí n jẹ gọ́fúnà mi kí n jẹ president mi ni nígbà tí n bá dé ipò mi mọ̀mọ́ sì tún gbàgbọ́ mi ṣe ní tó gbé ọdẹ bẹ̀ ńkọ́ ṣé Jésù ni ṣé Kristi ni ságbà Ọlọ́run ni. ẹ wá oyè ọmọ ìjọ lónìí tí wàhálà bá dé bá wọn tó jẹ́ pé wọ́n mọ bí tí wọ́n gbà lọ tí ìṣàdúrà ni wọ́n lò. ẹ wo oníwàásù tí wàhálà bá dé ẹ wà alátìlẹ́yìn rẹ̀ àwọn yẹn jọ ń gbé àwọn olùsìpẹ̀ kalẹ̀ lónìí ẹja ló lùsìpẹ̀ o káwọn ìsìpẹ̀ fún jọ o àwọn olùsìpẹ̀ ẹjọ́ ṣe náà ń bẹ ní gbogbo tí ìṣẹ̀lẹ̀ náà jọ lónìí gbogbo tó ń bẹ nù jọ rẹ tí bẹ nù jọ mi ṣé kò só sàmbẹ àti láti sàmbẹ kí láǹgbẹ sọ ní pé mídíà ní ìsinyìí àkájá sọ pé wọn ò tiẹ̀ sí mọ́ bí wọ́n ṣe sì wà ìyẹn kan ni ṣùgbọ́n mídíà lónìí tó wà active ìta fi ń rí iṣẹ́ wọn ó ní iṣẹ́ wọn níta fi ń rí wọn níṣe òun náà níṣẹ́ wọn wọ́n dúró fún ìyapa wọ́n dúró fún ìjákulẹ̀ wọ́n dúró fún káyanijẹ wọ́n dúró káyọnilẹ́nu wọ́n dúró kánilára wọ́n dúró fún kéèyàn mọ́ rí ṣe kéèyàn mọ́ ẹ jẹ́ ká wo oríṣiríṣi àwọn fọ́ọ̀sì yẹn lónìí tí wọ́n jẹ́ pé wọ́n ti wá di ẹ̀mí lónìí tó dúró ti ìjọ lónìí ẹ bá wo tí Mídíánì jẹ́ sí Ísírẹ́lì nínú ìrè jẹ́ onídàájọ́ orí 6 ẹsẹ̀ kẹ́ni ẹsẹ̀ 4 àwọn ọmọ Ísírẹ́lì ṣe burú níwájú Olúwa sì fẹ́ lé Mídíánì lọ́wọ́ ọmọ Mídíánì sì lé sí Ísírẹ́lì àti Mídíánì àti àwọn ọmọ Ísírẹ́lì wá ihò fún wọn fara wọn tí ó sì wà nínú òkè àti nínú ọgbọ́n àti níbi agbára ó ní ojú sì pọ́n Ísírẹ́lì gidigidi nítorí àwọn Mídíánì àwọn ọmọ Ísírẹ́lì sì kégbe pé Olúwa ẹ̀yẹn ní ẹ bá wẹsẹ̀ karùn-ún nítorí àwọn gòkè wá àti àwọn tí ọ̀sìn wọn àti àgọ́ wọn wọ́n sì wá bí eṣú dé ọ̀pọ̀lọpọ̀ àwọn àti ìbákasẹ́ wọ́n sì jẹ́ àìníye wọ́n sì wọ inú ilẹ̀ náà láti jẹ ẹ̀rùn. nítorí abárí tí ń jẹ nǹkan rún lónìí nítorí tí ń ba nǹkan jẹ́ tí a bá wo ní Ísírẹ́lì dúró fún ẹ̀kọ́nọ́mì Ísírẹ́lì wọ́n dúró fún láti jẹ ẹ̀rùn. nígbà tó wá dàbí pé èèyàn ń gbé kí ń ṣubú èèyàn ń gbé ń ṣubú níta pèsè àjẹ tá a pèlè oṣó tá a pèlè mèrè tá a pèlè ẹlẹ́bọlóògùn tá a pèlè adáhùn ṣe tí ń dúró tí ń lónìí tá a pèlè agbára ìdílé tá a pèlè ẹ̀mí àdúgbò tí ìdẹ́yìn ò gbérí òní Mídíánì dúró fún lónìí yìí tá a bá gbé ayé ẹ̀mí wọn ẹni tí ò dúró déédéé bí eléyìí nísìnyìí tó gbégbégbégbé nígbà yóò mọ̀ sí ìwéjì Ọlọ́run wọn ò fi lọ́kùlọ̀ lọ́ ní tí Mídíánì dúró fún un pé gbogbo ipá àtagbára ipá àdúrà láti jẹrun sẹ́wọ̀n pé asọ́fà pé ajẹnirun ni wọ́n jẹ́ sẹ́lì irun tẹ́ bá ka orí ẹsẹ̀ kìíní ẹ̀dẹ́sẹ̀ kẹfà orí 6 yẹn ó ní wọ́n ti dúró tí sẹ́lì tí wọ́n fi jẹrun wọn lágbára àdúrà mọ́ wọn lè jaja tẹ̀mí mọ́ wọn ti kọ́ Ọlọ́run wọn lẹ̀ láti jẹ wọn run wọn á kégbè pẹ́ lọ́run àwọn náà gbọ́dọ̀ pè padà sọ́lọ́ Ọlọ́run tábà tí ìmọ̀ Ọlọ́run àkókò rẹ o kí iye Mídíánì tẹ̀mí wọ́n ti dẹni ẹ̀mí lónìí yìí o gba àwọn olè rò pé iṣẹ́ lọ́ọ́ bá jà yẹn Mídíánì tó ń ṣiṣẹ́ lọ lónìí yìí o láti dúró di ẹ̀kọ́nọ́mì àwọn èèyàn láti dúró ti ìgbé ayé ẹ̀mí wọn láti dúró ti ohun tí wọ́n fi lè jà láti bọ́ Ọlọ́run yóò rẹ̀ kọ̀ọ̀kan wa lọ́wọ́ ọ̀rọ̀ kìí ṣe ó tó fún wa yá gbàdúrà lórí rẹ̀ tí a bá láǹfààní tí Mídíánì jẹ́ tí a bá jùmọ̀ pé àmọ́ kókó àdúrà tá a lè gbà a lè sọwọ́ sí wa àǹfààní kókó àdúrà a lè gbà lórí Mídíánì. God bless you. Amen.